A kú dédé àsìkò yìí, a kú kó lè dá yóò rọrùn fún wa láti ṣe lédùá. Àmín. Ìròyìn fẹlifẹli náà ló dé sí ojú amóhùnmáwòrán yín láti iléeṣẹ́ wa ìròyìn Feli-feli TV. Lónìí ti ṣe ọjọ́rú Wednesday, ọjọ́ 29 oṣù karùn-ún ọdún 2024. Fúnmi Adélúgà ni oníròyìn. Síwájú kẹ́ tó gbọ́ ìròyìn ọ̀hún, ẹ jẹ́ ká dé òkè lọ́hùn náà à ń padà bọ̀. Ìròyìn Feli-feli TV àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà, máa wò lóòrèkóòrè. Ẹ káàbọ̀ padà, ìròyìn Feli-feli ọ̀hún rèé lẹ́kùnrẹ́rẹ́. Pẹ̀lú bó ṣe jẹ́ wípé ó pé ọdún kan gbáko lónìí tí ààrẹ Bọ́lá Ahmed Tinubu láti inú ẹgbẹ́ òṣèlú APC tó tẹ́wọ́ gba idà ìṣàkóso agbára èyí tó gbà lọ́wọ́ ààrẹ àná Muhammadu Buhari ní ọjọ́ 29 oṣù karùn-ún ọdún 2023. Báyìí ni ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà ṣe ti kéde pẹ̀lú bí wọ́n ṣe ní àwọn yóò tu gbogbo ọmọ orílẹ̀-èdè Nàìjíríà lára, pàápàá jù àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà tí wọ́n ń lọ mílíọ̀nù 85 75 million tí í ṣe ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ni ó máa rí àwọn owó gbà má bínú tolómtolóm nínú àpò àpamọ́wọ́ wọn, pẹ̀lú bí ìjọba àpapọ̀ ṣe gbà lérò wípé ojúlé sí ojúlé eléyìí tó tó mílíọ̀nù lọ́nà 50 million houses àwọn ni wọ́n láǹfààní sí owó náà, eléyìí tí ó jẹ́ bí owó ìtura, eléyìí tí ó máa fún wọn ní ìfọkànbalẹ̀ àtijẹ àtimu tí ò ní nira o fún àwọn tí owó ọ̀hún bá bọ́ sí lọ́wọ́. Ìjọba àpapọ̀ ni àwọn ṣe èyí fún ìsàmì ayẹyẹ ọdún kan eléyìí tí ààrẹ Bọ́lá Tinubu dérí ipò ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà. Àwọn ọ̀rọ̀ tó jẹyọ rèé látẹnu alákòóso fún ètò ìṣúná owó ní orílẹ̀-èdè wa Nàìjíríà, eyín ọ̀gbẹ́ni Wálé Ẹ̀dùn, èyí tó gbé jáde lórúkọ ìjọba àpapọ̀ wípé ààrẹ Tinubu ti ṣètò owó kan kalẹ̀ eléyìí tí ọmọ Nàìjíríà wọn yóò lẹ́tọ̀ọ́ sí o, pẹ̀lú àwọn ìlànà tí wọn yóò gbé owó ọ̀hún gbà. Ó ló kéré tán mílíọ̀nù 85 ọmọ Nàìjíríà ni yóò ní àǹfààní sí owó náà. Owó ìtura gbà má bínú, owó eléyìí tí ó máa jẹ́ ìtí a lè fi ra epo, ata, iyọ̀ tó ń ti àwọn ewébẹ̀ fún jíjẹ o. Bákan náà ni wọ́n ní lápapọ̀ ilé sí ojúlé tí ó tó mílíọ̀nù lọ́nà 50 million houses àwọn ni owó náà ni yóò ṣe àǹfààní fún ní orílẹ̀-èdè wa Nàìjíríà, gẹ́gẹ́ bí ààrẹ Tinubu pẹ̀lú ètò ìṣèjọba rẹ̀ bí wọ́n ṣe kéde owó ọ̀hún tí wọn kò sọ iyekíye èyí tí owó náà yóò máa jẹ́ o tí àwọn ọmọ Nàìjíríà yóò máa tẹ́wọ́ gbà, ṣùgbọ́n wọ́n ní àwọn yóò ṣètò owó fún ìsàmì ayẹyẹ ọdún kan eléyìí tí ààrẹ Tinubu tó pé ọdún kan lónìí tí àwọn ọmọ Nàìjíríà yóò sì ní àǹfààní sí owó ọ̀hún. Atiku Abubakar tó jẹ́ ọ̀kan nínú àwọn tí wọ́n díje dupò ààrẹ lọ́dún tó kọjá láti inú ẹgbẹ́ òṣèlú PDP, òun mà ló ti sọ ojúwòye rẹ̀ pẹ̀lú bó ṣe pé ọdún kan tí Tinubu tó gba ipò ààrẹ ní orílẹ̀-èdè Nàìjíríà lónìí ọjọ́ 29 oṣù karùn-ún. Bákan náà tó sì jẹ́ wípé lónìí bákan náà ló pé ọdún 25 eléyìí tí ìjọba democracy ti ṣe ìjọba lágbádá tó ti lálẹ́ wù lórílẹ̀-èdè Nàìjíríà kúrò, èyí tí wọ́n gbà kúrò lọ́wọ́ àwọn ológun o. Atiku Abubakar ní òun ní àwọn ìlànà 6 kan eléyìí tí ó wúlò fún Tinubu o bó bá lè tẹ̀lé kó fi kún ètò ìṣèjọba rẹ̀ yàtọ̀ sí bó ṣe ń ṣe lọ́wọ́ yìí. Atiku Abubakar èyí tó sọ ọ̀rọ̀ náà lánàá tí ṣe ọjọ́ Ìṣẹ́gun nílùú Àbújá pẹ̀lú àwọn ọgbọ́n inú 6 eléyìí tó milẹ̀ dáadáa èyí tí Atiku Abubakar kọ jáde tó sì sọ fún gbogbo àwọn akọ̀ròyìn láti kà á sí etí ìgbọ́ Tinubu o wípé bí Tinubu bá lè tẹ̀lé ó ló dáhùn lójú pé gbogbo ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ni yóò máa gbọ́ òṣùbà káre tó ń toríyìn fún ààrẹ Bọ́lá Ahmed Tinubu àti ètò ìṣèjọba rẹ̀. Ó ní bá àbá ní parọ́ tanra wà, ó ní gẹ́gẹ́ bí ìrètí ọ̀tun tá a mọ̀ sí renewed hope èyí tí Tinubu ń polongo rẹ̀ wípé òun fẹ́ mú wá sórílẹ̀-èdè Nàìjíríà,
ó ní bó ti ń lọ lọ́wọ́ yìí ìrètí ọ̀tun ọ̀hún ló ti di ìrètí ti pin báyìí pẹ̀lú bí ogunlọ́gọ̀ àwọn ọmọ Nàìjíríà bí wọ́n ṣe wà nínú ìrora ìríjẹ àìrímu ọ̀wọ́n gógó gbogbo nǹkan látàrí ẹ̀kún owó orí epo èyí tí Tinubu yọ ní ìwòye ọdún kan sẹ́yìn ní ọdún 2023. Atiku Abubakar nínú àwọn ìlànà àti ọgbọ́n mẹ́fà èyí tó fi ránṣẹ́ sí Tinubu wípé kó mú lò níbẹ̀ ló ti ní kí ni Tinubu lákọ̀ọ́kọ́ kó ṣe àyẹ̀wò ọ̀nà eléyìí tó gbà ń ṣe ètò ìṣèjọba rẹ̀ eléyìí tó jẹ́ wípé àwọn àgbékalẹ̀ ọ̀hún ó ní àwọn ọmọ Nàìjíríà lára. Ó ní kó kọ́kọ́ wo ọ̀nà àbáyọ sí ìṣòro àwọn ètò àti àgbékalẹ̀ ìṣèjọba rẹ̀ èyí tí a mọ̀ sí political policy. Bákan náà ó ní lórí ẹ̀kún owó orí epo èyí tí Tinubu yọ yìí ó ní kì í ṣe owó epo nìkan ló yẹ kó kéde yíyọ rẹ̀ bí kò ṣe àwọn àríjẹ ní ìdíwà ìbàjẹ́ tó ń bẹ èyí tí wọ́n jẹ́ kí iṣẹ́ ọ̀hún kó làmìlaka. Ó ní àwọn ló yẹ kókó náà ní pọ́npọ́n lórí o síwájú kó tó kéde ẹ̀kún owó orí epo ní yíyọ. Ẹ̀kẹta ẹ̀wẹ̀ ó ní owó ọ̀hún tó ti wáyọ ó ló yẹ kí Tinubu lè lo àǹfààní owó náà láti lè mú ìtura bá gbogbo ọmọ orílẹ̀-èdè Nàìjíríà. Lára àwọn nǹkan mẹ́fà èyí tí Atiku Abubakar tó ní òun fi ránṣẹ́ ti Tinubu gẹ́gẹ́ bí ẹ̀bùn wípé ó pé ọdún kan ní ọ́fíìsì eléyìí náà tá a sì mú mẹ́ta wá o nínú ìròyìn. Lákòótán Atiku ní bí Tinubu bá lè tẹ̀lé olódàrún lójú ìpè dídùn lọ́sọ̀ yóò sọ fún gbogbo orílẹ̀-èdè Nàìjíríà. Lónìí ó dàbí ọdún ní nílùú Àbújá o ní ìgbà tí àwọn ìgbìmọ̀ aṣòfin àgbà méje èyí tí wọ́n di ìjọba àpapọ̀ mú lórílẹ̀-èdè yìí tí wọ́n darapọ̀ di ọ̀kan ṣoṣo nílé ìgbìmọ̀ aṣòfin àgbà tó ń bẹ nílùú Àbújá o eléyìí tí àwọn ọmọ ilé ìgbìmọ̀ aṣojú-ṣòfin House of Representatives tí wọ́n gbéra láti lọ rèé darapọ̀ mọ́ àwọn ọmọ ilé ìgbìmọ̀ aṣòfin àgbà èyí National Assembly níbi tí wọ́n ti jókòó tí wọ́n ń retí ààrẹ Bọ́lá Ahmed Tinubu o èyí tí Tinubu náà tó sì yọ sí wọn gúnlẹ̀ láti ṣe ẹ̀lẹ́mbẹ̀rún sí wọn o pẹ̀lú bó ṣe pé ọdún kan lónìí èyí tí ààrẹ Bọ́lá Ahmed Tinubu tó di ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà. Òun ló mú ààrẹ Tinubu láti lọ́dẹ̀ darapọ̀ mọ́ ìṣọ̀kan àwọn ọmọ ilé ìgbìmọ̀ aṣòfin àgbà méjèèjì ilé ìgbìmọ̀ aṣojú-ṣòfin àti ilé ìgbìmọ̀ aṣòfin àgbà èyí tí wọ́n darapọ̀ láti ṣe ìpàdé kí wọ́n sì kí Tinubu káàbọ̀ lórí bí ètò ìṣèjọba rẹ̀ ṣe ń lọ. Tinubu lẹ́yìn eléyìí tó kúrò láàrin àwọn aṣòfin méjèèjì ọ̀hún ló káṣọ lójú àwọn àkànṣe iṣẹ́ kan nílé ìgbìmọ̀ aṣòfin àgbà náà níbi tí Tinubu eléyìí tó ti gé aṣọ kúrò lójú iyàrá ìkàwé kan èyí tí a mọ̀ sí láíbírárì ilé ìkó ìwé sí àti ìkàwé èyí tí wọ́n kọ́ sílé ìgbìmọ̀ aṣòfin àgbà. Bákan náà ààyè kan gbọ̀ngàn ńlá kan eléyìí tí ó máa jẹ́ ààyè ìgbafẹ́ àti àwọn ohun àlùmọ́nì èyí tí wọ́n kọ́ sílé ìgbìmọ̀ aṣòfin àgbà tí wọ́n sì fi sórí orúkọ ààrẹ èyí tó ṣe Bọ́lá Ahmed Tinubu Resources Center èyí tó wà nílé ìgbìmọ̀ aṣòfin àgbà. Àwọn àkànṣe iṣẹ́ yìí ni Tinubu ti káṣọ lójú rẹ̀ lẹ́yìn tó kúrò tó sì bá gbogbo àwọn ọmọ aṣòfin àgbà sọ̀rọ̀ eléyìí tó sọ àwọn ìpinnu rẹ̀ tó sì bẹ̀ fún ìfọwọ́sowọ́pọ̀ àtìlẹ́yìn lórí ètò ìṣèjọba rẹ̀ kó lè mú èso rere jáde fún gbogbo bùtúmù àti ṣe ọmọ orílẹ̀-èdè Nàìjíríà. látijọ́ aláyé ti dáyé lọ́kọ́ tí ń sọ lówó orí aya tájọṣepọ̀ wọn sì jẹ́ gbádùn òǹfà ìfẹ́. Tẹ́rẹ̀ ìgbádùn lọ́kọláya bá ti ń bọ́ ságídé kásáyàn òfàǹfẹ́ láàrin wọn dò ní yọ̀bẹ̀kẹ́ tọkọ ò lè gòkè lọ́wọ́ déré tọkọ wa ń ṣe súkẹ́súkẹ́ lórí aya Orísun ló yẹ ká padà sí ká tọ́jú ara wa pẹ̀lú S2 Herbal Bitters fátẹ̀kànlẹ̀ gbọ̀ngbọ̀ngbọ̀n ká kó lẹ́gbẹ́ àwọn tí ń bẹ̀bẹ̀ fàyà lórí ibùsùn. S2 Herbal Bitters 100% herbal tí ò lọ́tí kankan nínú pẹ̀lú oúnjẹ NAFDAC. S2 Herbal Bitters is S2 Ultimate Holistic Spiritual Herbal Remedy International Limited ló ṣe
002 Park Street, First Avance Junction, Ọ̀lẹ́yọ̀, Ìbàdàn, Ọ̀yọ́ State. Ó wà lọ́pọ̀ yanturu ní 1825 Olúyọ̀lé Shopping Complex, New Garage, Ìbàdàn. Ẹ ti lè rí rà ní Lasorat Royal Plaza, Asunlẹ̀ Junction off Akala Express, Ìbàdàn, Ọ̀yọ́ State. Fún ìkúnrẹ́rẹ́ àlàyé síwájú sí i, tàbí tẹ̀yin gan bá fẹ́ jẹ́ alágbàtà fún wa, ẹ pè tàbí ká WhatsApp wa lórí +234 704 079 0153 tàbí ká kàn sí +234 806 400 0204. Bákan náà ni ẹ lè kàn sí abroad line wa lórí +353 894 982 845. Ẹ mọ́ gbàgbé wípé ìlera lóògùn ọrọ̀, tó fi já sí wípé ẹ ti lè kàn sí ilé-iṣẹ́ S2 Aba Mixture fún ìtọ́jú àwọn àìsàn míì lóníran bíi ìfúnpá gíga, diabetes, low sperm count, ìdákọ́lẹ̀, arthritis, bone fat, blood cleansing, rheumatism, infertility àti èyíkéyìí àìsàn tó bá ń bá yín fúnra nínú ara. S2 Aba Bitters ó dára fún ìgbádùn ọkùnrin àtobìnrin. Àwọn tí wọ́n jẹ́ àgbáríjọpọ̀ ẹgbẹ́ àwọn tí wọ́n nílé ìtura ẹ̀ka ti ìpínlẹ̀ Kwara ni wọ́n túyáyá jáde o lánàá ti ṣe ọjọ́ ìṣẹ́gun Tuesday pẹ̀lú oríṣiríṣi àkọlé lọ́wọ́ tí wọ́n ṣe ìwọ́de ìfẹ̀hónúhàn lọ sí ilé-iṣẹ́ tó ń pèsè iná mọ̀nàmọ́ná o olú-ilé-iṣẹ́ wọn tó ń bẹ nílùú Ìlọrin olúlu ìpínlẹ̀ ọ̀hún pẹ̀lú owó gegele èyí tí wọ́n ní àwọn tí wọ́n nílé ìtura wọ́n ń san lórí àwọn ilé ìtura wọn gbogbo èyí tó ti mú ìnira bá ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n nílé ìtura ní ìpínlẹ̀ Kwara. Lánàá òde yìí ni wọ́n ní àgbáríjọpọ̀ àwọn ẹgbẹ́ tó nílé ìtura ẹ̀ka ti ìpínlẹ̀ ọ̀hún tí í ṣe ìpínlẹ̀ Kwara ni wọ́n fi ìwọ́de ìfẹ̀hónú ọ̀hún sọ jáde o wípé kò rọrùn fáwọn pẹ̀lú owó gegele eléyìí tí iléeṣẹ́ mọ̀nàmọ́ná o tí wọ́n gbélé àwọn mítà tí wọ́n fi ń sanwó báyìí èyí tó jẹ́ wípé ìdálọ́nà igba ń ló fi ju owó tí wọ́n sọ lọ tẹ́lẹ̀tẹ́lẹ̀. Wọ́n ní bákan náà wọn ò tún rí iná ọ̀hún lò bó ti tó àti bó ti yẹ. Wọ́n ní dákúdájí ni o èyí tí wọ́n bá sì tàn yóò máa wò fítífítì bọ́mọ eléyìí tó fẹ́ já gbèrè sí ayé o. Wọ́n wá ní àwọn nǹkan wọ̀nyí jẹ́ ìbànújẹ́ ọkàn àti ọgbẹ́ ọkàn nínú kòsíkòsí pẹ̀lú bí ọ̀rọ̀ ajé orílẹ̀-èdè Nàìjíríà ti rí lọ́wọ́ báyìí. Wọ́n ní ó ti ṣe àkóbá o fún iṣẹ́ àwọn èyí tó jẹ́ wípé ẹni tí ò jẹun yóò kò lè rántí ilé ìtura, bẹ́ẹ̀ sì ni ẹni tí ò ní nǹkan kan ṣe kò lè sọ wípé òun fẹ́ gba yàrá láti fún ara ní ìsinmi mọ́ o nítorí pé kò sí owó mọ́ ní ìta àti ètò ọrọ̀ ajé orílẹ̀-èdè yìí tí ò fararọ mọ́. Wọ́n wá ní pẹ̀lú rẹ̀ làwọn iléeṣẹ́ mọ̀nàmọ́ná IBEDC ni wọ́n tún fi owó kún owó iná tí wọ́n sì kọ̀ jálẹ̀ láti máa pèsè iná ọ̀hún lóòrèkóòrè fún àwọn láti lò. Lákòótán wọ́n ké sí ìjọba àpapọ̀ àti àwọn iléeṣẹ́ tó ń pèsè iná lórílẹ̀‐èdè Nàìjíríà láti tètè wá wọ̀rọ̀ kan fi ṣàdá nítorí pé ó ń bọ̀ àwọn ládẹ́ẹ̀dẹ́ o. Lákòótán nínú ọ̀rọ̀ wọn ní kí wọ́n má sún àwọn kan ògiri nítorí pé ìpadàbọ̀ Àbíjà ó ṣeéṣe kó mú ewu dání o gẹ́gẹ́ bí àwọn àgbáríjọpọ̀ ẹgbẹ́ àwọn tó nílé ìtura tá a mọ̀ sí Hoteliers Association ẹ̀ka ti ìpínlẹ̀ Kwara bí wọ́n ti sọ̀rọ̀ ń bòde lánàá. Lákòótán nínú ìròyìn wa fún tòní, ọ̀kan nínú àwọn tó kópa nínú eré eléyìí tí wọ́n máa ń ṣe lẹ́ẹ̀kan lọ́dún Big Brother Naija ti ọdún 2018 ohun arábìnrin ni èyí tí orúkọ rẹ̀ ń jẹ́ Alexandra Azogua èyí tí gbogbo èèyàn túmọ̀ sí Alex. Ohun màá ló ti sọ̀rọ̀ kan èyí tó bu àgbàdo hà àti ìyàlẹ́nu sẹ́nu àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà àti àwọn olólùfẹ́ rẹ̀ gẹ́gẹ́ bí ọmọbìnrin arẹwà ọ̀hún ti ṣe ọmọ ọdún méjìdínlọ́gbọ̀n 28 years ọ̀hún ṣe sọ̀rọ̀ náà lórí ìkànnì ayélujára rẹ̀ kan Snapchat èyí tó ní pẹ̀lú bóun ti rẹwà tó yìí tóun dáa tó yìí o ó ní omidan pọ́nbélé lòun tóun ò tí ì mọ ọkùnrin rárá ó ní kódà gan òun ò mẹ́nu bẹ̀ wọn sì tí ì mọ ibi tí wọ́n fi sí lára òun o wípé bámúbámú báyìí lòun kúnlẹ̀ kúnrẹ́rẹ́ kò sí ọkùnrin kankan tó ti dá agolo òun lù o. Alex tó sọ̀rọ̀ náà èyí tó fà á tí ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà pàápàá jù àwọn olólùfẹ́ rẹ̀ tí àwọn kan tí wọ́n yìn bẹ́ẹ̀ sì ni làwọn kan sọ wípé irọ́ ni Alex ń pa
pẹ̀lú àwọn ìranù tó ń tẹ àwọn ohun tí ò ṣeé sọ tí ò ṣeé fojú wò èyí tí wọ́n máa ń ṣe nínú agboolé Big Brother Naija yìí. Ó ní àwọn ò ní ìgbàgbọ́ wípé òtítọ́ ló sọ ò bí kò ṣe wípé ó sọ èyí láti fi wá ojú rere àwọn ọmọ Nàìjíríà àbí láti fi darí ọkùnrin eléyìí tó fẹ́ fẹ́ kó lè ní ìfẹ́ sí dáadáa o. Àwọn bẹ́ẹ̀ sì ni làkàn sọ wípé ó ṣeé ṣe kó jẹ́ nǹkan tí Alex sọ wípé wọn ì tí ì dá agolo òun lù, bẹ́ẹ̀ sì ni kò sẹ́ni tó ti fìpájá ṣọ́ọ̀bù òun rí o wípé òun ṣì wà ní agolo bí Ọlọ́run ti dá òun wá sílé ayé lòun ṣì wà báyẹn. Wọ́n ní àwọn kan gbàgbọ́ o wípé lótìtọ́ àti lódodo ló sì rí bẹ́ẹ̀. tó ẹ̀yin ará, ìròyìn Feli-feli kò ní jù báyìí lọ láti iléeṣẹ́ wa ìròyìn Feli-feli TV. Lónìí ti ṣe ọjọ́ Wednesday títí ojúmọ́ ọ̀la tẹ́tùmọ̀ láǹfààní láti gbọ́tun ròyìn míì. Mo gbà ládùúrà wípé ilé ò ní lé wa, ọ̀nà ò ní nà wá láṣẹ Elédùà. Fúnmi Adélúgà lẹni tó mú ròyìn wá sí ojú amóhùnmáwòrán yín. Ẹ ṣeun gan ni o. ìròyìn Feli-feli TV àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà máa wò lóòrèkóòrè.